gèlè ọdún bí kámọ̀wé kò tún dàbí kó yẹ ni èyí ẹ o bàbá ta ló sọ pé kò yẹ ẹ àwọn dà bàbá ta ló sọ pé kò yẹ ọ ìpẹpẹ gbà kó pamọ́ wọn lẹ́nu ọ̀rọ̀ hununhunu inú ẹlẹ́dẹ̀ lómi gbé tó bá ṣojú ló ń dùn wọ́n ká gba dígí fún wọn ṣé torí mi lẹ lọ gẹ́gẹ́lé kẹ́kẹ́lẹ́ àbí torí wa lẹ ṣe gẹ́ fìlà tótóló èmi náà á gẹ́gẹ́lé mi kẹ́kẹ́lẹ́ onígèlè yìí ò kẹ́kẹ́lẹ́ ẹjọ́ máa tótóló onígèlè yìí tẹ́tẹ́lẹ́ ẹjọ́ kẹ́tótóló gbogbo ojú tó ń wò mí gbogbo etí tó ń gbọ́ mi nílé lóko lẹ́yìn odi mo kí n pe àkú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sí orí ètò bó ṣe ń lọ orúkọ tèmi ni Oyíndàmọ́lá Ọmọ́tọ́lá ọmọ tó sick ọmọ tó ṣàtàṣàtà bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo kí yín pé ẹ káàbọ̀ sí orí ètò yìí ṣe dáadáa lẹ́wà ṣẹ̀ṣẹ̀ ń lọ ẹbí ńkọ́ ara ńkọ́ ṣọ́ọ̀wọ̀ yín lọ déédéé ṣe gbogbo ẹ̀ ń ṣe jọ́mújọ́mú dáadáa bẹ́ẹ̀ ni a ti dé lórí ètò yín ètò wa ètò bó ṣe ń lọ ẹ kúkú tí mo bá ṣe máa ń ṣe ṣùgbọ́n fẹ́yìn tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí a máa ń sọ̀rọ̀ nípa gbogbo àrà lóríṣiríṣi táwọn olólùfẹ́ wa àwọn amúlùúdùn wa lọ́tùn lósì tí wọ́n ń dá bẹ́ẹ̀ ni ẹ kúkú tí mọ̀ pé alára àgbàyídá ni wọ́n ojoojúmọ́ ni wọ́n fi ń dára gbogbo bá ṣe ń ṣe tó ń rìn síwájú tó ń rìn sẹ́yìn òun náà ni a máa ń sọ lórí ètò bó ṣe ń lọ kò wá tán síbẹ̀ o gbogbo gbàgbós lọ́tùn lósì gbogbo ẹ̀ náà la máa mú wa fún yín lẹ́sẹsẹ lórí ètò bó ṣe ń lọ ẹ̀yin tèmi ọmọ aládùn yín tún ti dé bẹ́ẹ̀ ni ọmọ ọlọ́wọ́ síbi yín ti dé ọbẹ̀ àdídùn mo tún ti gbé wá fún yín báyìí lẹ́yìn gbóná orí eruku fẹ́lífẹ́lí ní ní fẹ́ mí ìṣẹ̀lẹ̀ ẹ̀yin tèmi ẹ wá nǹkan fìdílé ẹ̀fẹ̀yìntì mò ń padà bọ̀. From start to eagle ẹ wá wo grace wey no dey disgrace. Ẹtí bá ti máa ṣe bó ṣe ń lọ tí ànímú gbàgbós lọ́tún lósì ẹ̀yin náà ti mọ̀ wípé bó ṣe ń lọ nìyẹn bẹ́ẹ̀ ni gbàgbós yẹn ò ṣe kókó òun náà lẹ́yìn náà dúró de èmi náà mọ̀ bẹ́ẹ̀ ni lákọni mo wà bí ìbọn mo dé torótoró ni ẹ̀yin tèmi gbàgbós eléyìí tún wá lágbára o a sì wà lórí ọ̀rọ̀ Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó àti ìmẹ́nu kúrò lórí ẹ̀ náà ní Lege Miami àti gbajúmọ̀ olórin Takasufe Tọ́tébù Ọmọlálọmí làwọn náà tún bẹ̀rẹ̀ tiwọn eléyìí tí wàá lágbára ó ṣe gbà nǹkan gbìn kí ni nǹkan tó ń fa gbogbo gbàgbòsì láàrin ọ̀rẹ́ ọmọ ààrẹ ìlú wa Lege Miami àti Tọ́tébù bèbí ẹ̀yin tèmi eléyìí tí ẹ̀ wá gbẹnu tán báyìí lórí obìnrin náà ni gbogbo wàhálà yìí ti ṣẹlẹ̀ gbogbo náà la mọ̀ pé bọ̀dá mi Lege àwọn ọlọ́run gbélé lọ́wọ́ báyìí pé ó yá wá lọ sílé ayé kó wá lọ gbogbo àwọn ọkùnrin tí wọn bá ń lóbìnrin àti gbogbo àwọn obìnrin tí wọn bá lọ́kọ tó ń wọ́kọ tó ń wojú Ọlọ́run fọkọ ó yá gbà kó lọ máa ṣe iṣẹ́ Olúwa níbẹ̀ kó lọ máa mú wọn báyìí kó máa so wọn pọ̀ gbogbo náà ti mọ̀ pé single hookups òun náà ni bọ̀dá wa Lege Miami àwọn ọlọ́run gbéṣẹ́ yẹn fún tọ́lọ́run dẹ̀ ń gbà fún wọn tó ń rí ṣe bó tilẹ̀ jẹ́ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbàgbó náà máa ń wọlé láàrin single hookups yẹn fún gbogbo ẹni tó bá ń tẹ̀lé Lege Miami ọ̀rọ̀ mi máa ti yé yín dáadáa bẹ́ẹ̀ ni lórí ọ̀rọ̀ yìí náà ni rògbòdìyàn yìí ti jáde gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ìkan lára àwọn olórí ọba àná ti ìlú Ọ̀yọ́ ti Aláàfin Ọ̀yọ́ Queen Dámilọ́lá à ń gbọ́ oríṣiríṣi àhesọ ń pé òun àti olórí Takasufe Portable wọ́n ń ṣe wọléwọ̀de níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí wọ́n ṣe fún Lege Miami lẹ́yìn ìgbà tí wọ́n gba àwọn àmì ẹ̀yẹ kan láìpẹ́ yìí ẹ̀dẹ̀ mọ̀ pé tí èèyàn bá ti ń gba àwọn àmì ẹ̀yẹ ó ti di ń pé kí gbogbo èèyàn kó máa fowó wá wọn kó máa ó yá ẹ máa bọ̀ ẹ jẹ́ ká bá yín sọ̀rọ̀ ẹ mọ̀ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ni níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí náà ni wọ́n ti ń béèrè oríṣiríṣi àwọn ìbéèrè pé kí ni nǹkan tó tiẹ̀ ń ṣẹlẹ̀ láàrin àwọn single hookups ní tẹ máa ń ṣe pẹ̀lú Queen Dami nǹkan kan bẹ́ẹ̀ ni òun náà ni Lege sọ wípé òun kọ́ lòun so Queen Dami àti Portable pọ̀ o Queen Dami yìí ó jẹ́ ẹnìkan tó jẹ́ ọ̀rẹ́ fún òun tó dẹ̀ jẹ́ pé àwọn máa ń sọ̀rọ̀ dáadáa ṣàdédé làwọn jókòó tí Queen Dami dé tó ní bàbá mi o ọ̀gá mi ò níbi single hookups èmi náà wá ọkùnrin tó dángájá tó dúró déédéé o àwọn sì bá wá ọkùnrin kan ní ìlú ọba lọ́hùn-ún ìgbà tó yá ni Dami dé tó sọ pé ọmọkùnrin yẹn ó dà pé iṣẹ́ nìkan ló máa ń ṣe tí wọn ráyè ó dà pé iná wọ̀ láàrin
àwọn dẹ̀ sọ pé lọ fọkàn balẹ̀ ẹ lọ fọkàn balẹ̀ tíyẹn ò bá tọ́nà kan ò bá lọ ìmí á lọ ṣáà fọkàn balẹ̀ màá tẹ̀síwájú láti bẹ́ẹ̀ wá ẹlòmíì iṣẹ́ ilé làwọn sì ń ṣe lọ́wọ́ táwọn ń sọ pé Queen Dami o káwọn tún bá wá ẹlòmíì o bóyá ilé yìí máa dúró déédéé o ṣàdédé náà làwọn gbọ́ pé Queen Dami àti Portable wọ́n ti jọ ń fẹ́ra wọn pàrọ̀ làwọn mú aago táwọn sọ pé hello Queen Dami ń gbọ́ kí ló ṣẹlẹ̀ ń gbọ́ òun fẹ́ Portable àbí nǹkan kan bẹ́ẹ̀ rárá o ọ̀rẹ́ lásán jọ làwọn nǹkan kan bẹ́ẹ̀ ni. Yes, that guy is looking for true love, sure you understand, but as let me say, Dami Lola, Queen Dami is my fans, is my friend, is my sister. Like we used to talk. I want something good for, and I advised her that if Portable good for you, go for him. So is Portable not good for her? So, are you asking me? Yeah. The way we did talk now, I think Portable or good. No. Portable has his own style. if the brother if can cope with Portable lifestyle as an hip-hop artist, Queen Dami can go for Portable. But for my own side, I'm not the one that do the matchmaking. Kátólíkà tó fọ̀ ni Portable fúnra rẹ̀ dé ọmọ lálọ́mí. Akúkú ti mọ̀ wípé gúdúgúdú ni Portable kò fìgbà kankan túra lẹ̀. Kò sì sọ̀rọ̀ kan tẹ́nìkan máa sọ tó máa ta bàá tóun náà ní dá tiẹ̀ padà. Láìpẹ́ lórí ọ̀rọ̀ yìí náà la rí àwọn fọ́nrán lóríṣiríṣi tí Portable ṣe jáde tó ń sọ wípé ẹ̀gbọ́n lẹ́gẹ́ ẹ lọ ṣọ́ra yín gidigidi gan ẹ má jẹ́ kó nà yín kó já yín sí òun ní ẹ̀gbọ́n lẹ́gẹ́ títí wa náà ọ̀rẹ́ ọmọ president ìlú wa ni Portable fẹ́ já sí òun why do you do that? All wrong now. Lórí ọ̀rọ̀ yìí náà ni gbogbo gbàgbós ló ń lọ lóríṣiríṣi ni Portable sọ wípé ẹ̀yin tó jẹ́ wípé ẹ fẹ́ máa fa àwọn ọmọ ọlọ́mọ ṣe hookup lásán ni ọmọ tí ò wá gbà fún yín tó sọ pé òun ò ṣe hookup tó wá sọ́dọ̀ àwa tá a máa tọ́jú ẹ wá ń sọ oríṣiríṣi nípa ọmọ náà mo lérò pé Queen Dami náà ni Portable náà sọ̀rọ̀ pa ẹ̀ nínú fọ́nrán yìí oríṣiríṣi ọ̀rọ̀ ló jáde tó jẹ́ wípé àtẹ̀gbọ́dọ̀ máa sọ ní gbàgede ibi tá a wà yìí mo lérò pé tẹ́yìn náà bá rí àwọn fọ́nrán náà ààyè yìí tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ kí nìkan tó ń ṣẹlẹ̀ gangan ẹ̀yin tèmi ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí o ibo la fẹ́ báwo la ṣe fẹ́ yanjú ọ̀rọ̀ yìí báyìí láàrin Lege Miami àti Portable báwo la ṣe fẹ́ ṣe báyìí ẹ̀yin tèmi Lege dẹ̀ sọ wípé òun ò ní pé kí Queen Dami má fẹ́ Portable o òun sọ wípé tó bá jẹ́ ń pé ó tẹ́ ẹ lọ́rùn tó bá jẹ́ ń pé lifestyle ìgbé ayé ẹ̀ gẹ́gẹ́ bí olórin o lè cope wàá lè fara dà á ń pé kó máa tẹ̀síwájú kó máa go on sọ́hùn-ún ẹ̀yin tèmi gbogbo nǹkan tẹ́ bá rí lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí n mọ̀ ní comment section. Portable has his own style. if the brother if can cope with Portable lifestyle as an hip-hop artist, Queen Dami can go. Only this thing that I put on out there is making me irritated because I am not a producer and I didn't do anything related to female. So I'm a fashion designer. I can see it. Look at it. It's not related to a female product. You can search you can go and search online. Search online, you can see other influencers dressing like this, male dressing like this. So I'm not a producer. Okay, now they are charging you with offense that you think you don't know about or don't know what you're committing against the law. Being against that. Ọ̀rọ̀ kan tó ń lọ rìnrìn lórí ayélujára láìpẹ́ yìí látàrí ìgbéyàwó kan tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Delta lọ́hùn láàrin àwọn ọkùnrin méjì. Nígbà tí mo tiẹ̀ gbọ́rọ̀ náà mo ní ànílẹ̀ wa ń bíbá iná oríṣiríṣi wà ló ń ṣẹlẹ̀ báyìí gbẹgẹdẹ gbiná gbẹgẹdẹ bẹ́ẹ̀ wò kò wá tán bí. Òun náà ni a rí tí àwọn ọlọ́pàá tí wọ́n já sí àárín ibìkan níbi tí àwọn kan kóra wọn jọ pàápàá jùlọ àwọn ọkùnrin tí wọ́n ń ṣe ìgbéyàwó láàrin ọkùnrin méjì kódà wọ́n fi lé pọntí wọ́n fọ̀nà roka kò sí àrà tí wọn ò dá tán níbi ayẹyẹ ìgbéyàwó yìí kó tó di wípé àwọn ọlọ́pàá lọ jálù wọ́n níbẹ̀. Ọ̀rọ̀ yìí ti mú oríṣiríṣi ọ̀rọ̀ jáde torí pé nígbà tí àwọn ọlọ́pàá débẹ̀ tó rí pé irú àrà wo lẹ̀ ń dá níbí báyìí ṣẹ́yìn òmòfin ilẹ̀ wa ń bí ni
wípé kò sí nǹkan tó jọ bíi pé ká máa ṣe ìgbéyàwó láàrin ọkùnrin méjì àbí láàrin obìnrin méjì wádìí kẹ́ tó máa ṣe irúfẹ́ ayẹyẹ báyìí ni òun náà ni ó di pé àwọn ọlọ́pàá palẹ̀mọ́ gbogbo àwọn tó wà ń bẹ̀ pátápátá kódà ẹni tí ò rà ó san nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí torí pé àtàwọn tó ń ṣègbéyàwó àtàwọn àlejò wọn o àti àwọn afẹ́nifẹ́re wọn o àtàwọn tó wá bá wọn ṣayẹyẹ o gbogbo wọn pátápátá làwọn ọlọ́pàá kó gbórógódó tí wọ́n kó wọn lọ sí àgọ́ ọlọ́pàá wọn lọ́hùn-ún ọ̀rọ̀ yìí jẹ́ kí oríṣiríṣi ọ̀rọ̀ máa jáde lórí ayélujára àwọn èèyàn ti ń sọ pé ẹ̀yin yìí mà tiẹ̀ lórí láyà tó bá tiẹ̀ wá jẹ́ pé bẹ́ẹ̀ náà nífẹ̀ẹ́ yín gbòòrò lọ́kàn yín tó tẹ́ ẹ̀ dámọ̀ ní pé kẹ́kọ̀ọ́ máa tẹ̀léra yín kiri nìkan tẹ́ wá tún fẹ́ ṣègbéyàwó lórí ẹ sì kọrí sí àwọn ìlú kan wà tó jẹ́ pé gbogbo irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò jọ wọ́n lójú kò ṣe wọ́n ní nǹkan kan ẹ kọrí sọ́nà ọbẹ̀ ẹ lọ máa ṣe gbogbo rádaràda yín bẹ̀ ó ti wá jẹ́ tó jẹ́ pé ilẹ̀ wa Nàìjíríà bí ilẹ̀ tí fẹ́ máa dán gbogbo oríṣiríṣi eléyìí wò wọ́n ní pálapàla ìlú àpàlà lórí ọ̀rọ̀ yìí náà ni amúlùúdùn iṣẹ́ ọkùnrin ṣobìnrin Idris Okuneye tí gbogbo èèyàn mọ̀ sí Bobrisky òun náà ni òun náà dá sọ́rọ̀ yìí ni pé ẹ̀yin èèyàn yẹ̀ tiẹ̀ kì í kọ́gbọ́n rárá ó yẹ kẹ́ ẹ máa wò àwọn aṣáájú yín àwa tá a já wa aṣáájú yóò yẹ kẹ́ ẹ máa wò wá bá a ṣe ń ṣe bẹ́ẹ̀ náà rí pé ara ń ṣe tiwa à ń ṣe bòńkẹ́lẹ́ ni pariwo ara wa síta ẹ̀yin wá sọ pé ẹ lórí láyà ẹ wá ń filé pọ̀ tí ẹ ń fọ̀nà roka lórí pé ẹ fẹ́ ṣègbéyàwó níbo ló ti ń ṣerú ẹ̀ ṣẹ́yìn òmòfin ilẹ̀ Nàìjíríà ni ohun tẹ́ ṣe yìí ó kù díẹ̀ káàtó kódà gbogbo nǹkan táwọn ọlọ́pàá bá fojú yín rí ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin tèmi àwọn kan tún wá ń sọ pé ṣó tẹ̀ wá tọ́ sí Bobrisky lẹ́nu láti máa sọ gbogbo irú ọ̀rọ̀ báyìí àjàlá tá ń nà ìwọ náà kọ́ ṣèbí ìwọ náà wà lára àwọn tó ń fún àwọn èèyàn yìí ní oríṣiríṣi agbára láti máa wò pé nígbà tí Bobrisky náà bá ń ṣe báyìí tó múra bí obìnrin tó ń ṣe gbá tó ń ṣàrò ó yẹ káwa náà lè ṣe ohun tó jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin tèmi kí lẹ rí sọ̀rọ̀ yìí ẹ gbọ́ ṣé ọ̀rọ̀ tí Bobrisky sọ ẹ gbọ́ ṣé ó mọ́pọlọ dání àti pé ṣé ó tọ́ sí láti máa fún wọn ní irú ìmọ̀ràn báyìí kí nìkan tẹ́ rí sọ lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí n mọ̀ nínú comment section bákan náà lè pè wá lórí àwọn ẹ̀rọ tẹ́ ń wò lójú àwòrán yìí àbí kẹ́ tẹ àtẹ̀ránṣẹ́ sí wa lórí WhatsApp. You want me to pay for this amount of money for this rubbish? No. Is that what you're telling me? No, call me a manager. Sorry, let me to ask you, where is the crab? Show me the crab, please. Is this food that I managed to eat? Is that what you're telling me? Benny Bukusanga, you are crazy. You are very, very crazy. You want to do 419 for what I want beer that. Madam, you're rude. Madam, you're rude. What? Yeah, that's not rude. Timbalaga bue. If I to enter you, you want to come here and do 419. You eat food, you don't want to pay, you're speaking English. Madam say, customer is king. If I should two with you, kábíyèsí ó máa padà dẹrú ni. ọ̀rọ̀ tí ń lọ lórí ọ̀rọ̀ lórí ayélujára pé gbajúmọ̀ òṣèré tíátà àti èdè Gẹ̀ẹ́sì àti Yorùbá eléyìí tó ti gbàmì ẹ̀yẹ lóríṣiríṣi Bímbọ́ Adémọ́yè bẹ́ẹ̀ ni wípé ó ti padà ṣe ìgbéyàwó alárinrin ṣó ṣègbéyàwó ni àbí sinimá ni eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí látàrí fọ́nrán kan tá a rí lórí ayélujára níbi tí òṣèrébìnrin Bímbọ́ ti kó sí aṣọ ìgbéyàwó tó jẹ́ wípé ijó yìí pọ̀ tó ń fẹsẹ̀ rajó gidi gan-an ni eléyìí ló ń ya ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olólùfẹ́ wọn lẹ́nu tí wọ́n fi ń sọ lórí ayélujára pé ṣé ó ti ṣègbéyàwó ni àbí sinimá àgbéléwò lásán leléyìí ẹ̀yin tẹ̀mí ẹ̀sùn ọbẹ̀ ẹgbẹ́ tí wàá jẹ́ kí n já yín tán eléyìí ṣe ìgbéyàwó tòótọ́ o ìgbéyàwó orí sinimá ni bẹ́ẹ̀ ni nínú fọ́nrán tá a rí òṣèrébìnrin Bímbọ́ Adémọ́yè àti akẹgbẹ́ rẹ̀ ọkùnrin
eléyìí tó jẹ́ gbajúmọ̀ òṣèré tíátà ti èdè Gẹ̀ẹ́sì Etim Effiong níbi tí wọ́n ti jọ ń ṣe ayẹyẹ ìgbéyàwó. Ẹ̀yin tèmi ẹ má fọ̀ rárá iṣẹ́ wọn náà ló ń ṣe bẹ́ẹ̀ ni iṣẹ́ wọn ló ń ṣe. Sinimá kan tí wọ́n ń pè ní Selina òun náà ni wọ́n ṣe. Ṣùgbọ́n mo lérò pé bí wọ́n ṣe ṣe àti àwọn blogger náà lóríṣiríṣi àwọn náà ni wọ́n fẹ́ máa dà yín lórí rú. Wọ́n fẹ́ máa dà yín lọ́pọlọ rú pé kẹ́ máa wò pé kí ló ń ṣẹlẹ̀ gangan ná. Ṣùgbọ́n ẹ má worry èmi wà níbí láti já yín tán. Ẹ lọ fọkàn balẹ̀. Sinimá lásán òun náà ni wọ́n ń ṣe. Look, I'm not paying this. Wow. Oh yeah, no worry, Where no you pay. taking my phone to? When you wanna pay the money, come and collect it from my hand. Oh my goodness. It's the way you are talking is really annoying me. Tell me, why won't I think low of you? Show the nail coming to see back, yes or no? Okay. Lóòótọ́ ni mo lọ sí bá, but báyẹn mo máa ń supply wọn níbẹ̀ ni. Mo wá ní pé kí n lọ gbowó ọjà tí mo ta fún wọn. Mo dẹ̀ rí Uncle Bọ̀dé, wọ́n dẹ̀ insist. Mi ò fẹ́ jókòó, àwọn ló insist pé kí n jókòó kí n kàn mu drink and that's all. Nígbà tí Uncle Bọ̀dé insist pé kẹ́ mu drink. Ẹ wá mu drink tán. Uncle Bọ̀dé wá insist pé kẹjọ lọ sílé òun. Kẹ́lọ́ bára yín sùn. No. I swear to Almighty God, it's not like that. Gbajúmọ̀ òṣèré tíátà Mercy Aigbe ti jáde láti wá sọ wípé àwọn dúpẹ́ fún Ọlọ́run ọba fún iṣẹ́ gbáǹkọ́gbì kan tí àwọn ti ń lé láti ṣe fún bí ọdún mélòó sẹ́yìn báyìí tí Ọlọ́run ti wá jẹ́ kó ṣeé ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Torí náà kí gbogbo àwọn olólùfẹ́ àwọn pátápátá kí wọ́n máa gbáradì fún iṣẹ́ gbáǹkọ́gbì kan tí ó ń bọ̀ lọ́nà eléyìí tí wọ́n pè ní Ada Ọmọ Dádì tó jẹ́ pé eléyìí máa làmìlaka kọjá gbogbo eléyìí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Mercy Aigbe ó yá o ẹ ti gbọ́ báyìí pé iṣẹ́ ńlá kan ń bọ̀ láti ọwọ́ wọn láti ọwọ́ Adekas Film Production ẹ máa gbáradì. I swear, go possible please. At this point, you just have to trust me. Mi ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn, go possible. Just look at you. Liar! Pathological liar! That's what you are now. Get up and get out of my office. I said get out of my office! Kí ló fariwo níwájú ilé mi? Ta ló ń wá? Ibo ló ṣòṣìnà ni? Mommy, kí lẹ̀ ń sọ now? Ṣé bí mo fi ilé ilé ọ̀sọ̀ kí n fẹ́ lọ wo fẹ́ǹsì mi? Why ti máa rí ṣe mo sọ fún mi pé ẹ̀ mọ̀ mi? Ta nìyẹn? Níbo ni mo ti mọ̀ ẹ́? Níbo ni mo ti rí ẹ rí? Look here, tó bá mọ̀ pé o ṣìnà ibi tó ń lọ, kò ń ṣe problem. A béèrè ọ̀nà, wọ́n ní kò ń ṣìnà. Ó ti béèrè ọ̀nà nìyẹn, wọ́n dẹ̀ ti ṣàlàyé fún ẹ pé o ṣìnà. Just leave. Ọlọ́jọ́ ìbí ìjọ kan ẹ bá ṣe wéré kó wá jó fún wa. Bẹ́ẹ̀ ni ọlọ́jọ́ ìbí tí à ń kí lọ́wọ́lọ́wọ́ báyìí náà ní gbajúmọ̀ òṣèré tíátà Ọpẹ́yẹmí Ayéọlá. A kí wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ọjọ́ ìbí a gbàdúrà wípé Ọlọ́run á túbọ̀ lọ́rẹ̀ ẹ̀mí wọn. Igba ọdún kan ni. Máa constitute nuisance síwájú ilé mi please. Lábẹ́bẹ́. Máa. Sọ fún kó máa lọ. Àmọ́ orí dáadáa o. Irú yín lẹ́pẹ́ lọ gbọ́ yà káàkiri tó pé ìyá mi ò lè rí ṣìfà o. Will you please sọ̀rọ̀ ó já wèrè ni? Mo sọ̀rọ̀ ó sọ̀rọ̀. Mọ́mí kí lélẹ́yìn náà mi ò láìka. Ayé ìṣẹ́ sórí ẹ ti darú ni wọ́n mọ̀ bí. Gbajúmọ̀ òṣèré tíátà Yétúndé Bákàrè ti jáde láti wá fún àwọn òbí ní ìmọ̀ràn kan tí ó ṣe kókó. Kí ni nǹkan tí ó sọ̀rọ̀ lé lórí? Ó ní ẹ̀yin òbí ẹ súnmọ́ bí ẹ tẹ́tí yín bẹ̀lẹ̀ jẹ́. Ọmọ tó yẹ kẹ́ ẹ sì máa fún lọ́mú, ọmọ tó yẹ kó sì máa mọmú àwọn òbí ẹ̀ tó yẹ kẹ́ ẹ sì máa tọ́jú. Ó ti ń kówó wálé, ó ń rọkọ̀ fún yín, ó ń kọ́lé fún yín, inú yín sì ń dùn, ẹ sì ń fọwọ́ ra á lórí. Ṣé kò ṣe pé ayé ọ̀la àwọn ọmọ yìí lẹ̀ ń bàjẹ́ báyìí? Ọmọ yín ò ṣàgbàfọ̀, ó ń káṣọ wálé, ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé bo ló ti rí aṣọ. Nínú oríṣiríṣi nǹkan tá à ń rí ní òde òní pẹ̀lú àwọn ọmọ kéékèèké tó jẹ́ wípé wọn ò fẹ́ rá kọ́ tó rìn, wọn ò fẹ́ ṣe kọ́ tó jẹ, tó jẹ́ pé oríṣiríṣi ọ̀nà àlùmọ̀ ìkọ́rọ́ yìí ni wọ́n ń gbà tí wọ́n fi ń wá owó, tó dẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òbí àwọn ọmọ yìí wọn ò tẹ̀ wọ́n nínú dáadáa kán béèrè lọ́wọ́ wọn pé nǹkan wo gan lẹ̀ ń ṣe pàtó tẹ̀ fi rí irúfẹ́ owó báyìí. Eléyìí ló gbòde kan nísìnyí tó dẹ̀ jẹ́ kí
oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ bí kán máa gbé nípa, bí kán máa fira wọn ṣògùn owó, bí kán máa ja ara wọn lólè, gbogbo irú àwọn nǹkan báyìí tí ò wọ́pọ̀ láyé jọ́hun òun ló kún ọwọ́ àwọn ọmọ òde ìsín. Mo lérò pé eléyìí ló jẹ́ kí òṣèrébìnrin Yétúndé Bákàrè kó sọ ọ̀rọ̀ kan àbí méjì lórí ọ̀rọ̀ yìí, pàápàá jùlọ fún àwọn òbí ní pé ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú bá a ṣe ń tọ́ àwọn ọmọ wa, ká tọ́ wọn sí ọ̀nà òtítọ́ àti òdodo, torí wípé nǹkan tá a bá fọwọ́ ṣiṣẹ́ fún báyìí òun ló ń pẹ́ lọ́wọ́ ẹni. Ẹ̀yin tèmi, orí ètò bó ṣe ń lọ náà la ṣì wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo ti sọ fún yín kúkú tí mo bá ṣe máa ń ṣe é. Báwo lẹ ṣe lè darapọ̀ mọ́ wa lórí ètò yìí? Ẹ tara ṣàṣà lọ sí comment section wa kẹ́ ẹ lọ máa fún wa níbẹ̀ bóyá ní àfikún àbí àmúkúrò. Oríṣiríṣi nǹkan tẹ́ bá fẹ́ sọ ẹ lè máa sọ nínú comment section. Bákan náà ẹ lè pè wá lórí àwọn ẹ̀rọ tẹ́ ń wò lójú àwòrán yìí. Kò tún wá tán síbẹ̀ ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ sórí WhatsApp wa fún gbogbo nǹkan tí ẹ bá fẹ́ sọ. Bákùtàn ṣíléyà á jẹgi tí àwọn ọmọ bá wá ṣíléyà ńkọ́ á jẹyà àṣeyàn gbáà ní Gbóyèga jẹ fún. Kúkú tí mo bá ṣe máa ń ṣe lórí amúlùúdùn special tó jẹ́ wípé a máa ń sọ̀rọ̀ nípa amúlùúdùn kan gbòógì tí àwa fẹ́ràn tí ẹ̀yin náà sì fẹ́ràn. Ẹni tá wá fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí, èèyàn kan tí mo nífẹ̀ẹ́ lọ́pọ̀lọpọ̀ tí mo sì ní ìtẹríba fún ni torí pé akíkanjú ni wọ́n, ọkùnrin tó dúró tó dángájá ni, ọkùnrin 10 àtàbọ̀ ni wọ́n. Ṣé kí n bẹ fún yín ẹ̀yin lólùfẹ́ mi? Ẹ má jẹ́ kí n bẹ, ẹ̀yin náà lọ ronú sí wò, wọ́n padà bọ̀. Padà sí orí ètò amúlùúdùn special gẹ́gẹ́ mo ṣe sọ fún yín pé ẹni tá a máa sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí èèyàn jàǹkànjàǹkàn ni lágbo òṣèré tíátà. Orúkọ wọn náà ni ṣé kí n bẹ ẹ jẹ́ kí n bẹ Ọdúnládé Adékọ́lá. Tó bá jẹ́ bàbá rẹ ló bí ọ. Wọ́n ń ṣe gbàkejì òrìṣà. Ọdúnládé Adékọ́lá jẹ́ gbáǹkọ́gbì òṣèré tíátà eléyìí tó dúró sánsán, eléyìí tó jẹ́ pé wọ́n ti ṣe iṣẹ́ oríṣiríṣi takuntakun. A lè dárúkọ àwọn tán jẹ́ òṣèré tíátà tí wọ́n dúró déédéé, tí wọ́n dúró dángájá ní ìgbà ní sáà tá a wà yìí ká má pe Ọdúnládé Adékọ́lá. Bẹ́ẹ̀ ni ọjọ́ 21 oṣù kejìlá ọdún 1976 òun náà ni wọ́n bí Ọdúnládé Adékọ́lá ní ìlú Abẹ́òkúta. Bẹ́ẹ̀ ni bó tilẹ̀ jẹ́ wípé ọmọ bíbí ìlú Èkìtì ni wọ́n, ṣùgbọ́n ìlú Abẹ́òkúta ni wọ́n bí wọn sí. Ibẹ̀ náà ni wọ́n sì ti ka iléèwé àkọ́bẹ̀rẹ̀ ní St. John Primary School ní Abẹ́òkúta lọ́hùn-ún. Wọ́n tún tara ṣàṣà wọ́n kọrí sí St. Peter's College ní Abẹ́òkúta bákan náà níbi tí wọ́n ti ka iléèwé girama kó tó di wípé wọ́n tún wá kọrí sí Moshood Abiola Polytechnic ní Abẹ́òkúta ńbẹ̀ náà níbi tí wọ́n ti ka iléèwé gíga. Ní ìgbà tó tún wá yá bọ̀dá mi ọdún wọn láìkì ìwé gan o, wọ́n tún wá kọrí sí University of Lagos ní Unilag níbi tí wọ́n ti ka business administration tí wọ́n ti ní BSc ní business administration. Ṣé wá rí pé yàtọ̀ sí eré tíátà tó ń ṣe wọ́n tún kàwé, wọ́n ṣe ń kàwé yẹn ló ń gba oyè ló ń kàwé yẹn lọ. Bẹ́ẹ̀ ni kí ni gbogbo nǹkan tí a máa sọ nípa Ọdúnládé Adékọ́lá lénìí? Mo mọ̀ pé ẹ̀ ní fẹ́ mí ìṣẹ̀ torí pé tá bá ní pé ká máa kà wọ́n fans Ọdúnládé Adékọ́lá lọ́tún lósì wọ́n pọ̀ wọ́n ìyàpá ó yá ẹ súnmọ́ bí ẹ má lọ bí kankan fún kára. ẹ náà sọ pé ìdájọ́ mi rè tẹ́ ń wọ́sẹ̀ wèrè lẹ̀ ìyá wèrè ni ara bó ṣe ń ṣẹlẹ̀ rẹ o you see ọ̀nà ọ̀dà táwọn èèyàn máa fi ṣe òótọ́ ẹ̀yin ò fọ́ òdòdó èmi ò dẹ̀ ní parọ́ ṣèbí nítorí pé mo sá fún yín tí mo sọ pé mi àtàwọn gáìsì mi lájọ dá dùbúlẹ̀ tá a dẹ̀ ṣí òkè tá a dá sẹ̀rí àfún gangan ṣèbí nítorí ẹ̀ lẹ́yìn ṣe ń dájọ́ fẹ́mi kékeré lọ́sẹ̀ wọn ọdún méje àbí tó bá jẹ́ pé mo parọ́ ni bí eléyìí bó ṣe ń bá yín parọ́ kí n rọra máa wò ẹ ti ní kí n máa lọlé lọ́fẹ̀ẹ́ ẹ̀ẹ́dẹ̀ tún jẹ́ ká digunjalè máa ṣe kí ni kó máa dàgbà sókè sí láàrin ìgboro àmọ́ mo so tó ń sìn ẹ ti bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe kò sí wàhálà lọ́jọ́ mi ìjẹ̀ǹkọ́ ẹ tọ́rọ̀ bá ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ yìí
wàá pe àwọn méjèèjì pọ̀ ni kí ló pa yín pọ̀ wàá dẹ̀ bá wọn parí ẹ̀ á ṣètò ẹ̀ amicably á dẹ̀ lọ mo lọ ń dájọ́ fíìmù no problem mo mọ̀ kó ti kọ́lẹ̀ o ti gbé gègélé nìyẹn kò sí wàhálà èmi kọ́ ni máa ṣẹ̀wọ̀n yẹn but máa present ẹni tó máa ṣẹ̀wọ̀n fún yín ta ló máa ṣe orin. Láti ọdún 1999 náà ni Ọdúnládé Adékọ́lá ti ń ṣe kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ tí wọ́n ti ń ṣe akitiyan nínú iṣẹ́ tíátà yìí kó tó wá di wípé ní ọdún 2003 ni wọ́n ṣe eléyìí tó jẹ́ wípé ó jẹ́ kí gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ní mọ̀ wọ́n tí wọ́n kópa nínú eré àṣírí gómìnà wa eléyìí tí wọ́n ṣe òṣèré gẹ́gẹ́ bí Ìṣọ̀lá nínú sinimá náà látìgbà náà ni wọ́n ti ń ṣe oríṣiríṣi jáde bíi múfolóṣà oko. lójú wa méjèèjì báyìí odidi ọba àlú ti gbójúgbóyè òyìnbọn jẹ òjò sì torí rẹ̀ mọ́rọ̀ àbí kí ni kí lẹ̀ ń bá ká èyí tó jù yín lọ ọmọ mi ti ṣe láṣegbé ńlẹ̀ bá pátá bá lè rokoroko òdì rẹ̀ dá sí ni. ìyá èsì máa yá àbúrò mi jẹ́. Sister Simia ọlọ́run gbọ́mọ yìí máa nà yín gidi tí máa bá yín wí ní tayàtayà tọ̀yọ̀tọ̀yọ̀ gbogbo ẹ̀ kí ni gbogbo orí burúkú yẹn èwo ni pé wọ́n bá yéèyàn kan jẹ́ à ń sọ náà à ń jọwọ́ ẹ̀ kó òun bí kan tún tọwọ́ ẹ̀ bọ̀bẹ̀ wo bí o ìwọ ló máa padà sábì gan tó jọ ẹ lójú yẹn mi ò níbi tèmi rè o àjànàkú ni mímí ò ní sáfálájà kankan tẹ́ni mi bá jájọ́ ìgbàlájà kankan ò lè mímí sùn ní orí èmi lílàpò tí ń jókòó déédéé kan kóra wọn wá. Sunday Dagboru. àwọn tó ń bèrè Sunday ṣé wọn nìkan nítorí Ọlọ́run ṣé wọn nìkan ní Sunday o ṣàfẹ́ mú orúkọ ẹbí o fẹ́ bàjẹ́ o fẹ́ tẹ̀lé ọ̀pọ̀ Sunday ṣọ́ra ẹ o. ẹ má tiẹ̀ dáhùn ṣe wọ́n lórúkọ olórí burúkú bọ́ ìkànnì ìyàwó mi fún ara mi tí mo ní lọ́kàn tí mo fẹ́ fẹ́ ẹni tó wù mí tí mo fẹ́ fẹ́ lọ́kàn gangan bá ṣe èrè ṣe dé nìyẹn mo fún lówó ohun wípé kíyàwó mi lọ ṣerun ó dẹ̀ lọ ṣerun yẹn dé ṣé ìwọ wà nínú kí fúnyàn lówó kó lọ ṣerun kí má lè fọwọ́ parun ni kí lè fọwọ́ parun yẹn bó dẹ̀ ṣe lọ ṣe bẹ́ẹ̀ ni pé ó kó pọ́ìntì kan sọ́wọ́ nìyẹn mo dẹ̀ tá ẹ̀rù mo dẹ̀ rí pé ó fèèkẹ̀ òun mo jù wá eré ẹ̀fì mo yẹ fún ní point 1 yẹn wúwo ṣe dákú nìyẹn sá ó ṣubú lulẹ̀ ó dákú ni ìwọ fún ní point 1 ọlọ́run. Sàámú Alájọ oríṣiríṣi sinimá ni wọ́n ti ṣe jáde tó jẹ́ wípé gbogbo ìtọ́ bá ṣe báyìí òun náà ni àwọn èèyàn máa ń tẹ́wọ́ gbà. orúkọ mi gangan ni wọ́n pè ní Sàámú Alájọ. Sàámú ta ló pè mí inú fẹ́ràn kí gbogbo ẹni tó bá pè mí tó bá kẹ́mi wọnú kàrẹ́ yìí òun ló máa kú tó tún máa kú. ẹ̀yin tèmi ẹ wá rí wípé amúlùúdùn àfúntọjọ́ tèmi amúlùúdùn pàtàkì ní bẹ́ẹ̀ ni. àwọn sinimá lóríṣiríṣi ni wọ́n ti ṣe mú fún olóòṣà oko la fẹ́ sọ ni ṣóyè núsì la fẹ́ sọ ni. Ṣàngó Ògún Èṣù Ọbàtálá Ọbàtáìsà ọba takuntakun lóde ìrànjẹ àwọn òòṣà ńláńlá tí èmi nígbàgbọ́ nú ẹni tí mo dẹ̀ máa bọ̀ lóòrèkóòrè. ṣé Àlàní Pamẹ́lẹ́kún ni. ìrírí onímọ̀ sí ògùn ẹ̀yin ọ̀dẹ tí ìsáàpọ̀ yọrọ àwọn onímọ̀jà tí ìsáàpọ̀ yọ ògùn ètò kọ́mọ lẹ́yìn yọyọyọ rẹ̀ jẹun ẹ̀yin ni akọ́lé ayé lé lọ́wọ́. kí ló wà nínú ẹ̀ tó fi ń bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ abẹ́ mi arí dáradára bí nǹkan tí wọ́n fi ń kólẹ̀. Who is Àlàní Pamẹ́lẹ́kún? lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn ṣé Sunday Dagboru ni oríṣiríṣi sinimá ni wọ́n ti ṣe jáde. Sàámú Alájọ ilé tó tẹ̀ máa dẹ́rìn pa wá tó jẹ́ pé àárín tàkìtì ni àmàmà àárín gbogbo àwọn sinimá yìí tó tún pọ̀ jantirẹrẹ lọ́tún lósì náà ni wọ́n ti ṣe jáde. a dẹ̀ máa rí pé nínú gbogbo iṣẹ́ wọn àtèyí tí wọ́n ṣe fúnra wọn àti tí wọ́n ṣe fún àwọn èèyàn lè máa rí wípé òṣèré tó mọ nǹkan tó ń ṣe òṣèré tó ní ẹ̀bùn òun ni
Ọdúnládé Adékọ́lá tí gbogbo àwọn èèyàn sì fẹ́ràn wọn lọ́pọ̀lọpọ̀. Ní ọdún 2003 ni Ọdúnládé gbé ìyàwó wọn Ruth Adékọ́lá tí wọ́n sì bí ọmọ 5 làǹtìlanti fúnra wọn àìkọ́mọ ọpọlọmọ. Kí ni nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ nípa Ọdún Adékọ́lá? Ẹ̀yin tèmi ó yá gbogbo nǹkan tí ẹ̀yin mọ̀ tẹ́ lérò pé àwọn èèyàn mọ̀ nípa Ọdúnládé Adékọ́lá, gbogbo àwọn nǹkan tẹ́ fẹ́ràn nípa wọn ó yá ẹ máa bọ̀ nínú comment section kẹ́ ẹ wá sọ fún wa, àwa náà retí. Nǹkan kan tí àwọn èèyàn mọ̀ lọ́pọ̀lọpọ̀ nípa Ọdún Adékọ́lá ni wípé yàtọ̀ sí pé wọ́n ń ṣe iṣẹ́ tíátà tí wọ́n máa ń ṣe eré, wọ́n tún ní ẹ̀bùn orin tí wọ́n máa ń kọ orin tó jẹ́ pé tí bọ̀dọ̀ ọdún bá bẹ̀rẹ̀ sí ní kọrin báyìí gbogbo àwọn ẹ̀mí máa sọ̀kalẹ̀ ní bẹ́ẹ̀ ni ohùn wọn dùn alóyin lóhùn ni wọ́n. Ẹ máa rí níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn sinimá wọn, àwọn orin tẹ́ máa ń gbọ́ ní abẹ́lẹ̀ nínú àwọn sinimá wọn, ọ̀pọ̀lọpọ̀ àwọn orin yìí àwọn ni wọ́n kọ àwọn orin yẹn tí wọ́n dẹ̀ tún fi ẹnu kọ wọ́n. Tẹ́ bá farabalẹ̀ dáadáa tẹ́ ń gbọ́ àwọn orin yẹn ẹ máa mọ̀ wípé ohùn yìí jọ ohùn bọ̀dọ̀ ọdún. Bẹ́ẹ̀ ni wọ́n mọ orin kọ dáadáa. Nǹkan tó pọ̀lọpọ̀ ò tún mọ̀ nípa wọn gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé èdè Abẹ́òkúta yẹn wọ́n máa ń sọ dáadáa. Eléyìí jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ lérò pé ọmọ Abẹ́òkúta ni wọ́n, ṣùgbọ́n ọmọ Èkìtì ni wọ́n, Ọ̀tún Èkìtì ni wọ́n ti wá. Bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi ẹ má dá mi dá ètò yìí ó yá. Kí ni nǹkan tí ẹ fẹ́ sọ nípa Ọdúnládé Adékọ́lá? Ẹ jẹ́ kí n máa mọ̀ nínú comment section. Tí èmi nífẹ̀ẹ́ nípa Ọdúnládé Adékọ́lá ni wípé wọ́n jẹ́ èèyàn kan tí ó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, wọ́n sì máa ń tẹríba fún gbogbo èèyàn, àtọmọdé àtàgbà ni wọ́n máa ń tẹríba fún. Wọ́n jẹ́ ẹni tó kó èèyàn mọ́ra, wọn kì í fojú pa ẹnì kankan rẹ́. Tẹ́ bá pàdé wọn patí ẹ mọ̀ wọ́n rí o, wọn á kí yín, wọ́n á ṣọ̀yàyà sí yín. Bẹ́ẹ̀ ni nǹkan mìíràn tí mo tún fẹ́ràn nípa Ọdúnládé Adékọ́lá ni wípé ọdọọdún ń ṣeré, kò sẹ́ni tí wọn kì í bá ṣeré, wọ́n máa ń bá gbogbo èèyàn ṣeré. Wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ wípé kò síbi tí ẹ máa ti rí wọn tó bá dé báyìí gbogbo ibẹ̀ máa dùn ní, ó máa mì tìtìtì ní. Nǹkan tá à ń pè ní amúlùúdùn náà ni ẹni tó jẹ́ pé tó bá wọ̀lú báyìí ìlú á máa mì tìtì ní, gbogbo á máa dùn ní, inú àwọn èèyàn á máa dùn, ara wọn á máa yá gágágá. Nǹkan mìíràn tí mo fẹ́ràn nípa Ọdún Adékọ́lá ni wípé wọ́n jẹ́ èèyàn kan tó ń ṣiṣẹ́ takuntakun láti location kan lọ sí kejì. Ẹ bá ti pè wọ́n báyìí iṣẹ́ yá náà ni, wọ́n dẹ̀ máa ń fi gbogbo ara wọn máa fi ń ṣiṣẹ́. Òun náà ló ṣe jẹ́ wípé gbogbo sinimá tí wọ́n bá ń ṣe pátápátá àbí sinimá tí wọ́n bá ti wà nínú ẹ̀ pátápátá òun ni àwọn èèyàn máa ń fẹ́ wò tí wọ́n mọ̀ wípé ata máa tó iyọ̀ máa dùn ni. Tá bá lérò pé irọ́ ni mò ń pa, ẹ̀yin náà máa rí pé wọ́n ti gba àwọn àmì ẹ̀yẹ lóríṣiríṣi nídìí iṣẹ́ yìí. Ẹ̀kọ́ tó dè di pé àwọn èèyàn kan máa jókòó, wọ́n máa wò pé a fẹ́ fún àwọn èèyàn lámì ẹ̀yẹ, ẹ jẹ́ ká wo ẹni báyìí ká fún un, á jẹ́ wípé ẹni yẹn ti ń ṣe àkànṣe iṣẹ́ ni. Bẹ́ẹ̀ ni lára àwọn àmì ẹ̀yẹ tí wọ́n gbà ní Best Supporting Actor ní AMVCA, wọ́n gba Best Comedy Actor ní AMVCA náà bákan náà, wọ́n gba Most Popular Actor ní Net Honors Awards. Eléyìí wà lára àwọn àmì ẹ̀yẹ tí wọ́n ti gbà, tí a dẹ̀ mọ̀ wípé wọ́n tún sì máa gba àmì ẹ̀yẹ eléyìí tó tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń bá iṣẹ́ wọn lọ. Ẹ̀yin olólùfẹ́ mi, mo lérò pé ẹ gbádùn ètò amúlùúdùn special, mo lérò pé ẹ nífẹ̀ẹ́ ẹni tá a sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí. Ẹ jẹ́ kí n wá já yín tán, ṣé ẹ rí ẹni tá a sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí? Lára àwọn olólùfẹ́ wa náà lọ sọ wípé ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa olólùfẹ́ tí a gangan, èèyàn tí a gangan, Ọdúnládé Adékọ́lá. Ọ̀gbẹ́ni Múfú olóòṣà oko, màá fẹ́ kó sọ fún ilé ẹjọ́ yìí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ìwọ ni àwọn èèyàn ń pè ní Múfú olóòṣà oko. Ó bàjẹ́ gan, bàjẹ́ wá ẹ̀ lára ẹ̀ gan. Bí kò ṣe wẹ̀wù ẹ̀jẹ̀ ò ní wọ́n ṣe wẹ̀wù bàjẹ́, kò sí ẹnu ẹ̀. Èmi ni hó nuisance. Ṣé ẹ̀yin ni àwọn èèyàn ń pè ní Múfú olóòṣà oko? Bẹ́tà. Kí
kí nìdí tí mo ṣe ń sọ eléyìí fún yín ni wípé kẹ́ ẹ bá lè mọ̀ wípé ẹ lè darapọ̀ mọ́ wa lórí ètò yìí nínú comment section. Ẹ lè pè wá lórí àwọn ẹ̀rọ tẹ́ ń wò lójú àwòrán yìí. Ẹ sì lè tẹ àtẹ̀ránṣẹ́ sí orí WhatsApp láti lè sọ fún wa ẹni tí ẹ̀yin fẹ́ràn gẹ́gẹ́ bí amúlùúdùn tiyín, gẹ́gẹ́ bí ìlúmọ̀ọ́ká tiyín, gẹ́gẹ́ bí gbajúmọ̀ tiyín tẹ́ fẹ́ràn tẹ́ ẹ dẹ̀ fẹ́ ká sọ̀rọ̀ nípa ẹ̀ lórí ètò amúlùúdùn special. Ẹ kúkú ti mọ̀ pé ètò yín ètò wa ni. Bí ò bá sí ẹ̀yin kò lè sí àwa. Ẹ̀yin lólùfẹ́ mi, ẹ ṣé gidi gan, a dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àtìlẹ́yìn yín, fún gbogbo bẹ́ẹ̀ ṣe ń dúró tì wá tẹ̀ ń bá wa lọ ní ilé-iṣẹ́ wa ní Kilarigbo. A dúpẹ́ gidigidi gan lọ́wọ́ yín. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́. Gbogbo ọwọ́ tẹ́ fi ń kìbàpò tẹ́ fi ń náwó láti máa fi wà pẹ̀lú wa, ọwọ́ náà ò ní kàn sálẹ̀ àpò pẹ̀lú àṣẹ Elédùà. Orí mi o! Ta ló pè mí nù yín? Bí gbogbo yín ṣe wá dákẹ́tẹ́ ẹ̀ sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan yìí kò ní dáa. Ẹ̀fọn ní bojú oṣù jẹ́. Oṣù ní bojú ẹ̀fọn jẹ́. Àtẹ̀fún àtọ̀sùn èédú ní bayé àwọn méjèèjì jẹ́. Bíbá yìí la máa padà gbé ètò rọ̀ sílé ní lórí ètò. Ẹ má gbàgbé orúkọ tèmi ò yí padà. Oyíndàmọ́lá Ọmọ́tọ́lá, ọmọ tó sweet, ọmọ tó ṣàtàṣàtà. Tẹ́ bá fẹ́ tẹ̀lé mi, bóyá ẹ ní òwò kan tẹ́ fẹ́ kí n bá yín ṣe, bóyá ẹ ní nǹkan kan tẹ́ fẹ́ fi ta mí lọ́rẹ, bóyá ọlọ́rọ̀ kan tẹ́ fẹ́ bá mi sọ, ẹ lè tẹ̀lé mi lórí Instagram @official_honeyBell_. Bẹ́ẹ̀ ni láti lè bá mi sọ ọ̀rọ̀ níbẹ̀. Bákan náà ni ní ilé-iṣẹ́ wa ní Kilarigbo a máa ṣe àkálẹ̀ ètò ilé ètò múnádóko fún gbogbo ẹ̀yin tí wọ́n fẹ́ ṣe ayẹyẹ oríṣiríṣi, ìgbéyàwó ní, ìsìnkú àgbà ní, corporate events náà, bóyá ẹ fẹ́ ṣe symposium, book reading, oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn, ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe tẹ́ nílò àkálẹ̀, ẹ kàn sí wa ní ilé-iṣẹ́ wa. Kò tún wá yan gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe káràkátà sílẹ̀ torí ẹ ti mọ̀ wípé ìpolówó ọjà òun náà ni òpó òwò ṣíṣe. Bẹ́ẹ̀ ni fún gbogbo ìpolówó ọjà tẹ́ bá fẹ́ ṣe pátápátá, ẹ kàn sí wa ká bá yín ṣe ìpolówó ọjà eléyìí tó máa mú ajé bùgbàjẹ wàràwàrà. Ẹ̀yin tèmi, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín pé àsìkò ti tó báyìí tí a máa ṣe ó dàbọ̀, ó ti di ọjọ́ mi, ọjọ́ olóore.